Latifat Abisola aya Gbolahan mà ní o. Amoke ọmọ Laguda aya Alabi yeye ayọ̀ká o. Àṣẹ yìí ṣàmọ̀dún àjà yeye bọ́dún rìn wá ṣàmọ̀dún. Bíbínibíni ò bá bíni, kọ́nikọ́ni ò lè kọ́ni, bí kọ́nikọ́ni ò bá kọ́ni, mọ́nímọ́ni ò lè dánimọ̀ láyé ń bí. Ọmọ Laguda Hajia Latifat Abisola Amoke ló ń ṣọjọ́ òbí rẹ̀ lọ́wọ́lọ́wọ́. 55 ní márùndínlọ́gọ́ta ọpẹ́ ńlá yẹ ọmọ kí ọ ní kíkí ìyanu. Aláṣẹ àtolùdarí Latifat fashion designer ní New York City rèé Amoke. Lílọ bíbọ̀ rẹ̀ ò ní báráyé nínú, amúnidára á dára fún gbogbo wa, yóò yẹ ọ́ kò ní yẹ̀ ẹ́ lẹ̀. Ẹ wo Alhaji Ariskat Ṣálẹ́wá Adémoyè ló rán mi pé kí n máa kí Hajia Latifat o. Ó ní kí n máa polongo fáyé wípé gbogbo April 10 lọ́dọọdún lọ́jọ́ bí aya Gbolahan Alabi. Ìyá ayọ̀ká yéye adùnní ayé òní pàkúta sọ́rọ̀ rẹ̀, gbogbo tó bá dáwọ́lé a máa yọrí sí rere. Ìyá àbọ̀dúnrìn ló ń ṣe ayẹyẹ ọdún márùndínlọ́gọ́ta 55 lókè pẹ̀kìrì mi kọ́. Mọ̀mísí mi dé bó ṣe ṣe ìwà ṣèyí ṣàmọ́dún nínú ọlá ńlá pẹ̀lú àlàáfíà. Àbúrò rẹ̀ ń kí ọ o. Mutiat Laguda aláṣẹ àtolùdarí Social Cake New York City tí ò pé méjì ó ti ránṣẹ́ kíkọjọ́ bí wá. Ó ní láyé tó wá Amoke ìbànújẹ́ òní kúrò rẹ̀. Ó ní kó máa bẹ́gbẹ́gbẹ́ kó máa ṣe ohun rere tó ọmọ kan ń ṣe. Àwọn ọmọ Laguda tí ìfẹ́ jọba láàrin wọn rèé bẹ́ẹ̀ dé Èkó Akete ẹyẹ méjì jẹ́díyẹ lọ́mọ bẹ́ẹ̀. Wọ́n kìyà o. Alhaji Ariskat Ṣálẹ́wá Adémoyè ti gbé mi débẹ̀ tán yányányá. Ó ní kí n kí ọ̀rẹ́ Èkó Akete ilé bàbá rẹ̀ ni. Ó yá jẹ́ àjọ dámúsòmúsò Hajia Latifat. Àwọn ọmọ Èkó tí ó gbàgbẹ̀rẹ̀ rè Èkó Akete ni mò ń rè. Èkó Akete ìlú ọgbọ́n, Èkó ọ̀rọ̀mísàlẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀. Ta ń lomi Èkó o? Ẹbí wọn ta ló ní Atabatubu bàbá omi kó mi, àní ta ló l'Atabatubu bàbá odòkodò. Arọ́dẹ́dẹ́ má jà ìlú ẹ̀yẹ kìkì àpọ́nlé. Èrò tí ń rẹ́kò ẹ̀pọ́ lọ bomi sùúrù mu. Èrò tí ń rọ́kò ẹ̀pọ́ lọ rè é mọ̀ òkun. Èrò tí ń rẹ́kò ẹ̀pọ́ lọ rè é mọ̀ọ́sà. Amòkùnmọ̀sà ló ṣe bí òkun láti gbé wá. Iṣẹ́kíṣẹ́ ń bẹ lálákọ̀ọ́rọ́, ẹrùkẹ́rù ń bẹ lẹ́yìn ìgbẹ̀tì. Gbẹ́rù ní sọ̀mì ń bẹ lókè èbúté gbó. Ó dé èbúté mẹ́ta ọlọ́rẹ̀ èémọ̀ òkun. Àkìyí pọwọ́ lóde Èkó. Bó bá jẹ́ irọ́ mú pa ẹ lọ rèé bí ọlọ́jọ́ bí wa tòní. Hajia Latifat Abisola Amoke àti Mutiat àwọn ọmọ Laguda nu ọgbọ̀ngbọ̀n lọmọ Èkó. Nítorí kúnmí àná ni àgbọ̀nyẹ́ àná ni Adámọ̀rì ìṣà àná ni lọ́pàá ń bàtà. Ṣèbí Alámọ̀kẹ lọ́mọ fíjú wọjà arìngbẹ̀dẹ́kẹ ọ̀gùn àwọjà apáṣẹ ọ̀ṣẹ̀. Yéésù à! Èèyàn tó bá lọ ìlú Èkó tí ò bá gbọ́n, tó bá rè ìlú òyìnbó kò lè gbọ́n mọ́. Afẹ́fẹ́ tó nípọn wà ní bèbè òkun tí yín o, fàájì tó nípọn wà ní bèbè ọ̀sà. Èkó ọmọ òòṣà ni ẹ̀ṣẹ̀, ẹ má máa ṣẹ̀ kútere. Òòṣà àgbòbí òòṣà àgbòwó kútere àgbòdìndé orí lọ́wọ́ ẹni. 55 ní Hajia Latifat Abisola Amoke ọmọ Laguda ń ṣe lọ́wọ́lọ́wọ́ o. Aya Gbolahan Alabi àlòpápápá ni wọ́n pẹ̀lú ọkọ rẹ̀ yeye ayọ̀ká yeye adùnní. Ikú nípa onírèwèrèwè lọ́lá Ọlọ́run ọba ìlàyé aláwòrán bí Ọlọ́run ọba òní jẹ́ òtẹ́. Happy 55th birthday Hajia Latifat Abisola Amoke. Alhaji Ariskat Ṣálẹ́wá Adémoyè lónìí kí n máa kí ọ wípé gbogbo April 10 lọ́dọọdún lọ́jọ́ bí rẹ̀. Wàá ṣe 60, wàá ṣe 70, wàá ṣe 80, 90 títí 100 jù bẹ́ẹ̀ lọ. Bí wọ́n bá wá bí yín wípé ta ló kọrin ewì sí yín létí, ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni. Ìjẹ̀bú Waterside lè ní kúkú ti wá. Ọmọ Ìwò pé Ẹ̀jídàgbọ̀n lè ní. Ìdòwú ọmọ ogun gbàjò. Congratulations, happy birthday to you. Congratulations, happy birthday to you.